jẹ́ ká jọjọ́ ìjọ àwa súpà wá ọ̀rẹ́ dákun bá mi jó rẹ̀. tẹ́ ẹ bá gbàgbé 3-in-1 celebration ti kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ọmọọba Adédèjì Adémúyìwá ọjọ́ yẹn máa láta ó máa lóyin ó máa ládùn gbọ́ngbọ́n máa kàn sí i. ayẹyẹ oníbẹ̀ta ni kọ́kọ́rọ́ ọ̀rọ̀ 3-in-1 celebration ọmọọba Adédèjì Adémúyìwá àkọ́kọ́ ní 20 years on air ogún ọdún tí kọ́kọ́rọ́ ọ̀rọ̀ tó ti ń gbóhùn sórí afẹ́fẹ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni launching of a storybook. a máa fi ìwé ìtàn a máa fi lọ́lẹ̀ ńjọ́ náà. award presentation òun ló ṣe kẹta. ẹ ti mọ̀ pé igbá tó tó gbá ní ń jọba gbọ́migbọ́mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ náà ní ń jẹ baálẹ̀ lálẹ́ odò. ta ló tó rú eléyìí ṣe. King Dr. Saheed Òṣùpá ọba ńlá ọba orin. òde àwọn àgbà òǹkọrin là á pè é bẹ́ẹ̀. the dean of Fuji music. òun ni ó ṣeré tí ó dàlúbọ̀lẹ̀ fún wa lọ́jọ́ náà. ìyẹn lọ́jọ́ 11 oṣù karùn-ún ọdún 2025 tá a wà ńbẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ní May 11 Meziland Event Center tó wà nídìí ìrókò ibẹ̀ láti ṣe ẹ ti ra Kampala àtọ̀dọ̀ tí 10,000 péré ni pẹ̀lú páàsì tẹ́ fi wọlé. ẹ má ṣàláìsí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ló máa wà ń bẹ̀ níjọ́ náà. Oyin ni Jésù tún ìsì wọ́n máa wà ń bẹ̀. àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bẹ́ẹ̀ jankan-jankan. ẹ wá pàdé àwọn celebrities àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ àgbàlagbà pèdèpèdè tẹ́ ẹ ti ń gbóhùn wọn lórí rédíò tẹ́ ẹ ń wò wọ́n lórí tẹlifíṣàn látọdún tó ti pẹ́. ẹ wá bá wọn pàdé ń bẹ̀ ẹ máa rí wọn live and direct.